òfin owó orí tuntun bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní ọdún 2026. èyí ni bí o sì lè gba nọ́mbà ìdánimọ̀ owó orí o, èyí ń tax ID. ohun kan tó rú ọ̀pọ̀ èèyàn lójú látìgbà tí ìjọba àpapọ̀ ti ń kéde rẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ní ọ̀rọ̀ nípa nọ́mbà owó orí tuntun àti nọ́mbà ìdánimọ̀ owó orí tí a mọ̀ sí tax identification. ọ̀pọ̀ èèyàn ní ọ̀rọ̀ nọ́mbà yìí kò yé o, pàápàá bí ìjọba ṣe tún sọ pé ó lè ṣòro fún ẹni tí kò bá ní láti lo àpò ìkówósí rẹ̀ bẹ̀rẹ̀ láti ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kínní ọdún 2026. báwọn kan ṣe ń sọ pé NIN náà ni tax ID ni àwọn míín sọ pé wọn kò jọra wọn o. àwọn kan sọ pé àjọ tó ń rí sí pípawó wọlé lábẹ́nú FIRS ti sọ pé NIN lè ṣiṣẹ́ tí tax ID yóò ṣe, bẹ́ẹ̀ ni àwọn kan ní kò rí bẹ́ẹ̀ o. bẹ́ẹ̀ lójúmọ́ tó mọ́ lónìí owó orí sísan kan alákọ̀wé, ọkọ̀ olókoòwò ńlá àti àwọn oníṣẹ́ aládàáni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o. ṣùgbọ́n èwo lè wo gan-an nínú àwọn ọ̀rọ̀ yìí bí ọjọ́ tí ìjọba dá ṣe ti wọlé dé wẹ́rẹ́. gẹ́gẹ́ bí àlàyé tí àjọ Nigeria Revenue Service NRS àti Joint Revenue Board JRB ṣe láti yànnàná ọ̀rọ̀ owó orí yìí, ohun tí a mọ̀ sí tax ID tàbí ìdánimọ̀ owó orí sísan jẹ́ ohun kan tí àwọn àjọ méjèèjì yìí mójútó. àjọ méjèèjì náà ló sì ń ṣe ọ̀nà bí èèyàn yóò ṣe ní nọ́mbà ìdánimọ̀ owó orí. wọ́n ṣàlàyé pé bí èèyàn bá ti rí nọ́mbà ìdánimọ̀ owó orí yìí gbà, nọ́mbà yìí kan náà ni yóò máa lò lọ́dọ̀ ìjọba àpapọ̀, ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ o. NRS àti JRB ṣàlàyé pé èèyàn kò nílò láti ṣe ẹ̀dà nọ́mbà yìí nígbàkúùgbà tó bá fẹ́ lò fún nǹkan ìjọba. tó bá jẹ́ pé ẹnìkan ṣoṣo ni, nọ́mbà ìdánimọ̀ orílẹ̀-èdè tí a mọ̀ sí National Identification Number NIN ni wọn yóò máa lò láti gba tax ID. fún okòwò àti iléeṣẹ́, nọ́mbà ìdánimọ̀ owó orí tí wọ́n ní ni wọ́n ti so pọ̀ mọ́ èyí tí wọ́n gbà lásìkò tí wọ́n fi orúkọ iléeṣẹ́ tàbí okòwò wọn sílẹ̀, èyí tí a mọ̀ sí CAC. ẹni tó bá ti wá ní NIN tàbí nọ́mbà CAC, èyí ni wọn yóò lò láti gba nọ́mbà ìdánimọ̀ owó orí tí ṣe tax ID. ojú òpó wo ni èèyàn yóò lò láti rí nọ́mbà owó orí yìí gbà? láti gba nọ́mbà owó orí sísan rẹ tí a mọ̀ sí tax ID, ojú òpó tí àjọ NRS àti JRB ní kí àwọn èèyàn lò lórí ayélujára ní taxd.nrs.gov.ng àti taxd.jrb.gov.ng. ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ o. ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pè ká o, ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.